gbogbo tó ti ń wù tẹ́ ti ń gbọ́ wa nílé lóko, ojú tẹ́ fi rí wa kò ní fọ́, bẹ́ẹ̀ sì létí tẹ́ fi ń gbọ́ wa kò ní di lọ́lá Elédùmarè. Orúkọ mi ò yí padà, èmi lọmọ yín Sunday Mary, ọmọ bádìyẹ bá kú ata là ń lọ, ó máa wò tún wò sí kó tó sọdá kí mọ́tò má bàa gbá, ó máa fẹ́ gbogbo bẹ̀rẹ̀ sí, ó máa fi màlúù ṣọdún ìgbàgbọ́. Èyí tí gbogbo èèyàn mọ̀ sí ìyá àwòsí, òun náà ló dé sórí ètò lónìí. Ẹ ti máa wọ ẹgbẹ́ mi pé àlejò wo la tún ní fún wa lórí ètò lónìí. Àdúmáradán obìnrin. Àlejò wa ǹjẹ́ lè sọ orúkọ yín fún àwọn aráalé? Ẹ káàárọ̀ ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Omidan Adérónkẹ́ Abọ́sẹ̀dé ọmọ Ayọ̀délé. Omidan Adérónkẹ́ Abọ́sẹ̀dé. A gbọ́ pé ẹ̀yin náà jẹ́ ìkan lára àwọn olùṣeré ìtàgé. Ọmọ bo ni yín? Lóòótọ́ ni olóòtú. Ọmọ Ìkẹrẹ́ Èkìtì ni mí. Ìkẹrẹ́ Èkìtì. Bẹ́ẹ̀ni. Ìkẹrẹ́ olókè méjì takọtabo lórí ara wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ẹ̀yin lọmọ oníyàn àná, ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ni o, àwa lọmọ oníyàn wá fún sórí ètò lónìí. Ẹ má ti ẹ̀ wọ́rí, ẹ máa microwave. Àwa lọmọ oníyàn àná, ọmọ olókè méjì takọtabo, ọmọ olóṣùta ọ̀run Ìkẹrẹ́, ọmọ agbágbá yókè yálù. Ẹ fi ọwọ́ yẹn sọ̀yà yìí pé ọmọ Yorùbá àtàtà nìyí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ìgbà wo gan-an lẹ bẹ̀rẹ̀ eré ìtàgé yìí? Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ olóòtú, ṣùgbọ́n a máa mú eléyìí tó jẹ́ kókó bẹ̀rẹ̀. Àtìgbà tí mo ti wà ní kékeré níṣẹ́ ìtàgé ti wù mí, ṣùgbọ́n àwọn òbí mi ò gbà mí láyè. Gbà yín láyè. Ìgbà tí mo wá tójú bọ́, tí mo wà ní iléèwé gíga ní ọdún 2013 ni mo gba fọ́ọ̀mù lọ́wọ́ Lékan Ọlátúnjí tí àwọn èèyàn mọ̀ sí Lísàbí bàbá Ẹ̀gbá. Wow. Ọdún 2013 ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Kí ni àwọn ìdojúkọ lẹ́yìn ìgbà tí ẹ ti ń bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ yìí? Bóyá ó ní ohun kankan tó jẹ́ pé ẹ ti ń dojúkọ torí kò sí iṣẹ́ tó rọrùn. Kí ni àwọn ìdojúkọ yín? Olóòtú, ìdojúkọ mi pọ̀ o. Ó pọ̀. Ogun yẹn ó mì mí bẹ́ẹ̀ ni pé kí n má ṣe mọ́, ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ó sì mú mi dúró. Bí ká lọ síbi eré, kílẹ̀ ṣú kó má sí nǹkan tá a máa jẹ tàbí ibi tá a máa sùn. Mo ti sùn sí ilẹ̀ ẹlẹ́rìí ní Àga Fúlàní ní Abẹ́òkúta. Nígbà tí àwọn èèyàn parí eré tán tí àwọn ọ̀gá wa oníkálukú tó ní mọ́tò tán ti lọ, àwọn tí wọ́n ń gbé lábẹ́òkúta wọ́n ti lọ, èmi tí mo máa ń wá látèkìtì, ibi àárín Àga Fúlàní yẹn, ilẹ̀ ẹlẹ́ báyìí ni mo sùn tí mo fi aṣọ tí mo wọ̀ tí mo fi bora. Ǹjẹ́ lè sọ eré ìtàgé kan tẹ́ ẹ ti kópa táwọn àwọn tó wò wá nílé náà máa sọ pé àwọn náà fẹ́ wò ó, àwọn fẹ́ wo èèyàn tí Ìyá Àwòsí gbé wá sórí ètò lónìí? Ẹ ṣé olóòtú, mo ti kópa nínú àìmọye eré tó jẹ́ pé mi gan ò lè mọ àkọlé eléyìí tó pọ̀ jù ńbẹ̀. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan ṣì wà tí mo rántí. Mo rántí Àpèríre iṣẹ́ ọ̀gá mi Lékan Ọlátúnjí. Mo rántí The Reason. The Reason. Kí ni ipa tẹ́ kó nínú The Reason yẹn? Ipa tí mo kó nínú The Reason, nọ́ọ̀sì ni mo ṣe. Nọ́ọ̀sì alábẹ́rẹ́ ni mo ṣe. Alábẹ́rẹ́. Èyí tó jẹ́ pé àwọn ará ilé náà sọ pé mo fẹ́ lọ wo eré ìtàgé yìí The Reason. Ẹ̀yin náà lọ wò ó kẹ́ wo àlejò wa náà níbẹ̀. Ẹ wá sórí ètò lónìí láti fira yín hàn pé ọmọ Yorùbá àtàtà ni yín. Ǹjẹ́ ti ṣetán láti dáhùn ìbéèrè wa lórí ètò lónìí? Bẹ́ẹ̀ ni olóòtú. Ẹ lè fọwọ́ rẹ̀ sọ̀yà. Kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. Ó yá, ẹ já ṣe àwò. A ti gbede o. Ẹ fọkàn yín balẹ̀. Ìbéèrè wa lọ bí eléyìí wípé nǹkan kan wà tó jẹ́ pé ẹ̀yin lẹ ní nǹkan yẹn o, ṣùgbọ́n àwọn ènìyàn fẹ́ràn láti máa lò ju ẹ̀yin tẹ́ ẹ ní lọ. Ẹ̀yin lẹ ní nǹkan yẹn, ó wà ní ìkáwọ́ yín, ẹ̀yin lẹ ní, ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ràn rẹ̀ láti máa lò ju ẹ̀yin gangan tó ní nǹkan lọ. Kí ni nǹkan? Ǹjẹ́ ní nǹkan tí ó wà ní àgọ́ ara ẹni tàbí nǹkan tó wà ní agbègbè ẹni? Ẹ dáhùn ìbéèrè wa. Ó pàkàsọ. Ó pàkàsọ. Tí bá sọ ẹ̀yin lẹ mọ́ fún wa lórí ẹ̀bùn lórí ètò lónìí o. Ǹjẹ́ ẹ gbà bẹ́ẹ̀? Kò sí láburú, a máa ń wá ọgbọ́n kún ọgbọ́n ni. Orúkọ yín ni àlejò wa, orúkọ yín gangan
òun ni ìdáhùn sí ìbéèrè tí a béèrè. Ẹ̀yin lẹ ní orúkọ ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ràn láti máa lójú ẹ̀yin lọ. Tẹ bá débi bá ní àlejò wa o, Adérónkẹ́ o, Mrs Adérónkẹ́ lọ́tún lósì wọ́n máa lò ó ṣùgbọ́n ẹ̀yin lẹ ní nǹkan yín. Ǹjẹ́ tí wàá gbà pé ọgbọ́n òpin síbi kan olóòtú kan. Ṣé tuntun ṣe tán láti dáhùn ìbéèrè wa ẹlẹ́kejì? Ẹ já ṣe àwò. Ẹ ṣe tán láti dáhùn ìbéèrè. Ìbéèrè yìí ó jẹ́ ohun tí mo mọ̀ pé ẹ lè jápá mi bọ́. Ìbéèrè wa lọ bí eléyìí wípé fún ìṣẹ́jú 5 péré ẹ fi èdè ìlú yín gbàdúrà fún àwọn ènìyàn tó ń wò wá nílé lóko. Ẹ ti sọ lẹ́ẹ̀kan pé ọmọ Ìkẹ́rẹ́ ni yín, ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe ọmọ àlè Ìkẹ́rẹ́. Ẹ fi èdè Ìkẹ́rẹ́ ẹ fi ṣe àdúrà fún àwọn tó wà nílé tí wọ́n ń wò wá nílé lóko. Kò bá rí bẹ́ẹ̀ ìjà àdìjúra ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Àmín. Ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Àmín. Ojú kì í mí ò mí ẹ àfọ̀hùn. Àmín Jésù. Etí kì í mí gbọ́ mi ẹ àdì o. Àmín. Ìfẹ́ràn mi àrẹ̀mọ fẹ́ràn mi mọ́ ẹ àjẹpìn mi. Àmín. Èyí ni mi ẹ ya bá o. Èyí kì í mí ya oṣẹ́ra ẹ àhán yìí. Àmín. Ẹ àṣàìsàn. Àmín. Ẹ fi hàn pé ọmọ Yorùbá àtàtà ni ẹ ṣọ́kùnrin. Kí ni àmọ̀ràn yín fún àwọn aráalé tó ń wò yín tó jẹ́ pé àwọn náà nífẹ̀ẹ́ láti jẹ́ òṣèré eré ìtàgé ṣùgbọ́n tó jẹ́ pé ohun kan ó fà wọ́n sẹ́yìn? Ẹ sọ lẹ́ẹ̀kan ẹ ní àwọn òbí yín ò fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ yìí ṣùgbọ́n fún ìfẹ́ tí ẹ ní sí iṣẹ́ yìí kó tilẹ̀ jẹ́ pé ẹ ti fẹ́ parí agùnbánirọ̀ yín, kí ni àwọn àmọ̀ràn yín fún àwọn aráalé tó ń wò wá? Ẹ̀yin aráalé nílé lóko nírìn àjò ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo kéré láti gbà yín nímọ̀ràn ṣùgbọ́n tí n bá fi ẹnu ọmọdé sọ ẹ bá mi fi ọgbọ́n àgbà gbé. Àmọ̀ràn mi ni pé ohunkóhun kì í ṣe iṣẹ́ orí ìtàgé nìkan, kì í ṣe eré orí ìtàgé nìkan, iṣẹ́kíṣẹ́ tàbí ohunkóhun tí ènìyàn bá ń ṣe àkọ́kọ́ kó máa gba àdúrà. Àdúrà. Lóòótọ́ àdúrà ló ń gbà o kì í ṣe agbára. Bẹ́ẹ̀ ni. Kó ṣe kí ni kó ní sùúrù. Wọ́n ní sùúrù ọba àwúre. Ẹlẹ́ẹ̀kẹta kó ṣe kí ni o kó ní ìtẹríba. Ìtẹríba. Wọ́n ní ká dọ̀bálẹ̀ ká kíràrà, ìyẹn ò ní ká má ga o. Bẹ́ẹ̀ ni. Ìtẹríba ó ṣe kókó. Ó ṣe kókó. Ẹ ṣé àlejò wa. A lérò wípé tá a bá tún pè yín ní ọjọ́ mìíràn ẹ tún yọjú sí wa lórí ètò yìí. Bẹ́ẹ̀ ni kí Ọlọ́run má kọ àtúnwò. Mo gbàdúrà wípé iṣẹ́ yín á máa tẹ̀síwájú, ẹ wá ní bóníṣẹ́ ṣe lágbára Elédùmarè. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu omidan Adérónkẹ́ tí a pè wá sórí ètò lónìí. Wọ́n ní ohun gbogbo tí a bá fẹ́ ṣe ká fi sùúrù ṣe é. Tó bá jẹ́ iṣẹ́ ọwọ́ la lè ṣe ẹ jẹ́ ká máa forí tì í, gbogbo rẹ̀ máa ní ìyanjú. Ẹ ṣé gan níbi gbogbo tẹ́ ẹ tí mò wá. Àlejò ó yá ẹ ṣọ́kùnrin lẹ́ẹ̀kan sí i.